bẹ̀. Fún smart tàjà ni ma. Ẹ má fún méjì. God bless you. Má bọ̀ lẹ́nu ọ̀nà yẹn. Má bọ̀ lẹ́nu ọ̀nà. Jẹ́kì kàtúrò lè fún ọ. Níbi gbogbo ọjọ́ kìírí ìnira láyé. Torí kó sọ́kò lè fún mi ní méjì. Tí mo dẹ̀ fẹ́ gba márùn-ún lórí ní ọwọ́ ìyá ìṣó. Lórúkọ Ọlọ́run àṣẹ. Mo wí pẹ̀lú májẹ̀mú àti ìpè olórí òní wọ́n ẹ. Èmi ẹ jẹ́ kó wà ní ẹnu ọ̀nà yẹn. Tẹ́ bá ti bá a ní káàkiri. Tẹ́ ká rí lọ́dún ordinary because lẹ́sìn pẹ̀sì tí ò ní túmọ̀. Ẹ bèrè pé ká ló gbé síbẹ̀. Tó bá jẹ́ ọmọlẹ́bí kan náà ló gbé bẹ̀ ẹ wọ́n ọ̀nà ọmọlẹ́bí yẹn. Ẹ ní insurance. Lórúkọ Jésù àti ní yóò kù. Ìyẹn dúró bẹ́ẹ̀. Èmi àwọn èso máa bẹ̀rẹ̀ program wọn báyìí. Padà Christmas mo ṣe kí ni? Ó ti wà lẹ̀. Amen. Wọ́n dẹ̀ tún ní drama náà láti ṣe kí ni? Láti ṣe fún yín. Ṣùgbọ́n kókó ni wọ́n máa lọ sínú drama yẹn. Kókó ni wọ́n máa lọ sínú gbogbo nǹkan. Ẹ bá pàtàkì fún pásítọ̀ tó máa fún yín ní ọ̀rọ̀ ìyànjú. Ọ̀rọ̀ ìyànjú yẹn. Mo ti sọ fún ọkùnrin ṣe dandan nígbà tá a bá gbé májì kàkà báyìí títí. Ẹ pàtàkì fún pásítọ̀ tó máa fún yín ní ọ̀rọ̀ ìyànjú. Àwọn náà ní Prophet Dr. Mercy Gideoni ẹ pàtàkì fún Jésù dáadáa. Àwọn máa fi ní ọ̀rọ̀ ìgbìyànjú. Bákan náà bàbá mi Abraham àwọn máa ṣe tapit. Kọ́lé tó máa fi náà kọ́ra torí ọ̀run ẹ̀rí ògbélọ́dún fún Jésù lókè ọ̀run. Àwọn lẹ́nu ìwàásù àti ìṣòro ní Gideoni àti bàbá mi Abraham. Àwọn lọ ní iṣẹ́ lórúkọ Jésù ayé òní pàkádàrà wa dà. Bákan náà wọ́n fẹ́ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà lórí òkè ìpìlẹ̀ àṣẹ. Èmi a máa wọ ìgbọ́dọ̀ ìparí ọdún. Aṣọ tó bá ti fi wẹ̀ ẹ́ sísun ni o. Hallelujah. Ọdún kí ló máa wẹ̀wẹ̀ yẹn náà? Ẹ̀yin ọmọ sẹ̀lẹ̀. Màá ṣe é rántí. Ẹni làákàyè débẹ̀. Olórí òní sá fún yín. Èmi ọdún tí mo fi ní kí sọ́mọ̀nù wọlé lẹ́ẹ̀kan rèé. Ṣùgbọ́n ìtaná wọn wà. Mo dẹ̀ máa ń pariwo ìtànàjà pé Ọlọ́run àtòbí jù ú. Ìtànàjà ń gbé. Ajá kì í kó olówó rẹ̀ dénú lé o. Ìtànàjà ń gbé. Mo wà nínú owó sùn máa tẹ wá ta ẹ má bọ̀ nínú ilé tó wà kí iṣẹ́ ní ìta. Èmi àti ṣe pọ́blẹ́mù ní Wednesday. Gbogbo YouTube pátápátá ó mọ̀ pé YouTube ní ẹ̀náwó sókè. YouTube ní ẹ̀náwó sókè. YouTube ní mí ẹ̀náwó sókè. Ẹni wípé ohun tí mo fẹ́ sọ yìí tó bá jẹ́ ẹni àmì oró ọlọ́run ẹ̀ tó tọ́. Kí ló yẹ kó ṣe ní àṣálẹ́ náà? Èmi ìgbàlẹ̀ ti ṣe bẹ́ẹ̀. Àṣálẹ́ ọpẹ́. Èmi ọdún kí lè máa ń ṣe? Ẹni pé wọ́n sí. Ẹ̀yin tẹ́ tí bá a ṣe fún bẹ́ẹ̀ mẹ́ta ọdún kí lè máa ń ṣe? Èmi